ẹ̀yin èèyàn Yàyà Gàmbàrí ti tọrọrọ nírù báyìí. Yàyà Gàmbàrí ti tọrọrọ nírù o, ó ti kàn jàngbọ̀n lórí ọ̀rọ̀ Muyideen Charger versus Àgbàlá Gabriel o. Yàyà Gàmbàrí ní Madam Lizzy Anjorin ló fún Muyideen Charger ní 250,000 naira. Àwọn àáfàá Muyideen sọ pé ìyá Lẹ́kì kan fún Muyideen ní 250,000 naira. Yàyà Gàmbàrí wá lọ parọ́ ẹ̀ mọ́ Madam Lizzy Anjorin wípé òun ni ìyá Lẹ́kì tó fún Muyideen ní 250,000 naira. Ẹ̀yin èèyàn eléyìí gan-an pè ní trouble sit down jẹ́jẹ́, trouble dey sleep jẹ́jẹ́, yanga go wake am. Torí Madam Lizzy ti jáde tán fún Yàyà Gàmbàrí o, kódà wọn tiẹ̀ ti jáde tán, wọ́n ṣe mẹ́yẹ bọ̀ lápò ni. Wọ́n ní kó mú evidence jáde pé lóòótọ́ àwọn làwọn fún Muyideen Charger ní 250,000 naira. Ẹ wo kí n tiẹ̀ tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ n kọ́kọ́ play video Madam Lizzy Anjorin náà ká jíjọ gbọ́ ohun tán sọ́nù ẹ̀ má ṣe wá wọlé wá àwa yànnàná mátà yìí. Ní kí má dá wọn lò, má dá ta ni lóhùn. Àbí ẹ̀yin tẹ́ máa ní kó má dáhùn yẹn, ẹni èṣù dẹ̀ ló pọ̀ nù yín, because ẹ̀yin lẹ lọ set iṣẹ́ yẹn torí ẹ mọ̀ pé tẹ́ni yóò bá dáhùn àṣírí ò ní tú. Tí ò bá sí pé ẹ ya wèrè, orí yín ti burú. Yàyà Gàmbàrí purọ́ mọ́ mi lójú ayé mi. Tí ò bá sí social media tó dà wá pọ̀, ṣé tí Gàmbàrí bá rí mi real life, ṣé Gàmbàrí ò lè gbójú sókè wò mí? Tó bá gbèrú kéèsì ẹ̀ngọ́ wá bá Yàyà Gàmbàrí, Yàyà Gàmbàrí á sọ pé mi ò lè ṣe. Mẹ́ni tẹ́ ń sọ ni, ó máa ní mi ò lè ṣe, mi ò lè lọ sọ. Kéèyàn ọwọ́ mi ṣùṣù kó ní mo fún Muyideen ní 250. Kí ló kàn mí pẹ̀lú Muyideen? Kí ló kàn mí pẹ̀lú Àgbàlá Gabriel? Wá gbọ́ nǹkan tó sọ o. Ẹ máa ń ṣi èrè gan. Ẹ máa ń ṣi èrè gan. Kí n dákẹ́ àbí olórí burúkú ṣọ̀pọ̀ kéku yín. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ṣiṣẹ́ owó rí ilé ayé yín o. Olórí burúkú yín under comment section tó bá bu yín lásán. Ara màmá ní nìkan máa ti sọ ẹni tó ń fa orúkọ ẹ̀ ń bí. Kí ló ẹ fẹ́ mọ̀ pé wọ́n fẹ́ da both Christian and Muslim, wọ́n fẹ́ da lé mi lórí ni. So kí n dákẹ́. Èmi mi ò rí Muyideen rí, mi rí Gabriel láyé, mi ò dá sọ̀rọ̀ wọn rí. Lẹ́yìn ìjọ́ tí mo ti rí nǹkan tó ń bọ̀, tí mo wọ́n nu di ọ̀dá wọn ẹ pé báyìí mo dẹ̀ ti rí pé gbogbo wọn tún dá lé mi lórí. Èmi mọ̀ pé kété ló ń ṣe gbogbo iṣẹ́ yìí. Ẹ̀yin náà ẹ máa gbọ́ fúnra yín. Ọ̀lẹ́ yìí try. Lórí ọ̀rọ̀ Muyideen nìyí o. Níbi tó lọ fún yín tẹ́ ṣe dé yẹn, ẹjọ́ màmí ní Anjorin, ẹjọ́ tó lọ ẹ withdraw. I want you to provide me evidence of where I have supported Muyideen or Àgbàlá Gabriel. I challenged you. Yàyà, mo challenge ẹ lórí pé mo ń bẹ ṣeré. Tó bá yẹ pé mo passive ẹ bí ọ̀tá mi ni, màmá wọn elépè àtàdàbí ni. But no. Mi kì í ṣe bẹ́ẹ̀. That's why vapo ṣe mí, màá sì fún ẹ ní benefit of doubt. Màá fún ẹ ní benefit of doubt. Torí tó bá jẹ́ ọjọ́ kan àbọ́jọ́ méjì, mo ti fi root fún ẹ rí, ìwọ náà ti fi root fún mi rí. So mi ní treat ẹ bí ọ̀tá mi. But for you láti ní audacity láti pe orúkọ mi sírú nǹkan báyìí. O fẹ́ subject mi sí bully, o fẹ́ pa mí fọ́mọ mi. Àbó fẹ́ pa àwọn ọmọ mi, àbó fẹ́ baṣẹ́ ọwọ́ mi jẹ́. Èló náà lè gbé fún ẹ, kí náà fún ẹ? Tí ìwọ ò rò wípé ọmọlúàbí ojú owó lọ. Bọ̀dá Sunday Ẹ̀pàgbò àtijọ́ ní misunderstanding rí. Ọjọ́ tí bọ̀dá Sunday Ẹ̀pàgbò jẹ́ ọ̀dọ̀ mi. Láti gbà yẹn bọ̀dá yẹn respect mi pé Lizzy, ìyá mi, àǹtí mi Lizzy, bọ̀dá yẹn bẹ̀rẹ̀ sí respect pé wá dẹ̀ wá sórí social media, wá dẹ̀ ṣe fúrú eyín tí ò lè mọ pé ó jẹ́ nǹkan kan gan. Ó mọ̀ mí ni, èmi sọ fún àwọn èèyàn, ẹ má dáwó mọ́, tó bá dáwó fún anybody, wàá gbé nínú ogun wọn. Ṣé torí ẹ̀ náà ṣe lọ fún ẹ nìkan, àbí torí ẹ̀ náà ṣe lọ gbé sórí bá ẹ, bí ká ní pé mi sponsor Muyideen. I know the spiritual consequence of supporting Muyideen or Gabriel, so I won't support any one of them. Ọjọ́ tí mo ti ní ogun bí, Gabriel ò fọjọ́ kan support mi. Ó padà ń gba owó lọ́wọ́ ẹni tó ń fogun jà wá ni. Ọjọ́ tí mo ti ń ja ogun mi níbí, mi ò rí Muyideen rí. Mo ò rí Muyideen rí láyé mi. I only root for people that can root for me. I only help people that can help me back. Kò necessary kó jẹ́ owó, ó lè jẹ́ loyalty. I'm okay, I'm fine.
àwọn olórí burúkú kan tó dẹ̀ set ẹ up ń sìn tó lọ set ẹ because ìwọ náà set up wọ́n fẹ́ kó tẹ́ lọ́wọ́ ẹni tó fẹ́ràn ẹ wọ́n wá sọ pé no answer olórí burúkú wọn wọ́n mọ̀ pé tí n bá ti sọ̀rọ̀ wọn ò ní lè carry out plan tó fẹ́ ṣe ìwọ náà máa gbọ́ rẹ̀. dúró ẹjọ́ ẹ má jẹ́ ká bá yín ní di anything ẹjọ́. abo ya wèrè ni ṣó bá mi di anything rí ni Yàyà Gàmbàrí abo ṣí èrè ni oníyà ẹ nílé náà ṣé màmá àwọn ọmọ mi pé màmá ẹ rí ni orí mi ní di anything rí. ó máa wà ga ọ. ayé Yorùbá máa ti bàjẹ́ o ó máa ti tán fún Yorùbá o what a shame kọ́ má bẹ́ẹ̀ mi nídìí nǹkan kan mọ́. láti ṣe investigation bẹ́ẹ̀ à ń bá ọmọ yín bẹ̀ má mi. Yàyà tí o bá fún mi ní result investigation ẹ pẹ̀lú ẹ̀rí títí alẹ́ o ò ní láìkì mi. Yàyà tí o bá lè post result investigation orí pé o ti kọjá yẹ báyìí mi ì dẹ̀ fẹ́ bínú sọmọ yìí ṣá mo dẹ̀ aláìkọ ọmọ ẹ̀ mo love ọmọ yìí o mo dẹ̀ wà ní tight corner. àwọn group òkété ló ń ṣe gbogbo iṣẹ́ yẹn mo dẹ̀ aláìkọ ọmọ yìí gan ṣá mo fẹ́ tó bá jẹ́ ọmọ mi ló ṣe nǹkan tó ṣe yìí máa deal pẹ̀lú àwọn gan mọ̀ mi wọn ní try ẹ̀. Yàyà mo challenge ẹ ibi tí mo ti support Muyideen àbí Gabriel mo fẹ́ kó mú jáde títí alẹ́ yìí. ọ̀rọ̀ ńlá leléyìí o wọ́n lẹ́ni tanná wádìí ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ jẹ́ wàhálà jókòó lẹ̀ jẹ́jẹ́ Yàyà Gàmbàrí lọ fọwọ́ fà á bẹ́tẹ̀ yín èèyàn irú pálapàla wo gan lélẹ̀ lórí pé Yàyà Gàmbàrí ń claim pé òun nífẹ̀ẹ́ Pastor Àgbàlá Gabriel ó dẹ̀ ń set àwọn míì up for drag lórí òun claim pé òun nífẹ̀ẹ́ èèyàn kan ó sì ń wá ṣubú ẹlòmíì ó ní evidence lọ́wọ́ ò ní kankan lọ́wọ́ ó ṣàdédé sọ wípé kinní kan Madam Lizzy ló fún Muyideen ní 250,000 kò sẹ́nibọ̀dì tó support pé nǹkan tí Muyideen ṣe dà kò sẹ́nibọ̀dì tó sọ pé nǹkan tí Muyideen ṣe dà bọ́ má sọ wípé torí pé o nífẹ̀ẹ́ èèyàn kan láfẹ̀ẹ́jú kó wá máa set ẹlòmíì up for drag. tó dé tẹ máa wá tàmọ́ máa tàmọ́ àwọn ọ̀rọ̀ tí ò jọra wọn ẹ̀ sàmọ́ lọ mọ́ra wọn at the end of the day ẹ̀ mọ̀ fi dá wàhálà lẹ̀. same way náà ṣe fẹ́ sẹ́ẹ̀tì Alhaji Oríyọmí Hamzat up lórí ọ̀rọ̀ Muyideen yìí náà ni recently yìí tí wọ́n claim pé Oríyọmí ló gbalé fún Muyideen Oríyọmí ló ràn lọ́wọ́ láti competition against Àgbàlá tí ìbáṣọlá àfa ọ̀nà òdodo àfa kó máa dùn àfa yẹn ló padà wá lọ ṣe evidence ló padà wá lọ ṣe investigation ló ní bíyàn bá tiẹ̀ gbọ́rọ̀ lẹ́nu ó di dandan kíyàn ó ṣèwádìí lẹ́nu ẹnìkejì kó tó di pé yóò bọ́ síta wá máa jẹ́jọ́ wá máa dájọ́ tí ìbá ṣọpẹ́ lọ pé àfa kò máa dùn tí wọ́n padà lọ find out lẹ́nu Alhaji Oríyọmí Hamzat tí wọ́n padà wá jáde láti wá clear orúkọ Oríyọmí lórí social media pé kò mọ́wọ́ nínú petition tí wọ́n ṣe ń kọ fún Àgbàlá ń sìn wọ́n ìta ṣe máa ń ṣe bí eléyìí ná wọ́n ìta wàá ran Yorùbá ṣe ní problem kí ni problem Yàyà Gàmbàrí gan nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ wọ́n ìtò ń lo headache lórí mátà onímátà wọ́n ìtò ń lo Panadol lórí mátà onímátà tó o bá mọ bí yàn ṣe ń dá sọ̀rọ̀ wá dé ìyọwọ́ ẹ̀ kúrò ńbẹ̀ and this same Yàyà Gàmbàrí náà ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé àwọn DSS ti lọ mú Muyideen ọ̀rọ̀ yẹn làwọn àáfàá jígínní arìngìnì àwọn àáfàá fọlọ́nṣọ́ ọ̀rọ̀ yẹn ni wọ́n padà ká mọ́wọ́ tí wọ́n gbé mọ́wọ́ tí wọ́n fi lọ competition against Àgbàlá wọ́n ti sọ wípé òun nífẹ̀ẹ́ Pastor Àgbàlá whereas òun dárin àwọn mẹ́rin ìjọba ẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀ lọ fún Pastor Àgbàlá ni ó mọ̀ọ́mọ̀ máa set àwọn nǹkan tó ṣe wípé àwọn ọ̀rọ̀ tó padà ń jáde láti wá sọ ó mọ̀ọ́mọ̀ máa tún kó another wàhálà sọ́rùn Pastor Àgbàlá Gabriel ni tó bá mọ bó ṣe lè dá sọ̀rọ̀ wá dé gbẹnu ẹ̀ dákẹ́ ó claim pé onífẹ̀ẹ́ Pastor Àgbàlá Gabriel which of course irọ́ náà dẹ̀ la bá ń bibẹ̀ ìtẹ́nu tiẹ̀ ó jẹ́ nìwọ̀n ń lé kiri lórí pé ó fẹ́ gbowó lórí social media lórí pé ó ti mọ̀ pé àwọn èèyàn nífẹ̀ẹ́ Pastor Àgbàlá Gabriel lórí íńtánẹ́ẹ̀tì ó ṣáà ń wọ́nà àlùmọ̀ǹkọ́rọ́ láti kó àwọn èrò yẹn wá sọ́dọ̀ tiẹ̀ náà who does that? náà ọ̀rọ̀ ló délẹ̀ yìí sí wọ́n ní kò mọ evidence ẹ̀ jáde ó bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ pé kinní kan mi ṣe fans Madam Lizzy Anjorin o mi ṣe fans anybody but at least èwo ní ká máa wátàmọ́ ká máa try láti máa wá ṣubú ẹlòmíì nítorí pa nífẹ̀ẹ́ nìkan
tó bá and this same set of people tó bá sì dọ̀la tó sì gbọ́ nǹkan kan nípa pásítọ̀ Àgbàlá Gabriel náà àwọn kan náà ni wọ́n padà jáde láti wá sọ wípé Adéògún mọ̀ ẹnu tí ọ̀pọ̀ wọn fi sọ pé Adégún lórí ọ̀rọ̀ pásítọ̀ Àgbàlá Gabriel ẹnu yẹn náà ni ọ̀pọ̀ nù wọ́n tún padà wá máa fi sọ pé Adéògún mọ̀ àbáwọ̀ àràn Yorùbá kọ́ ni àwa tó ṣe pé àmọ́ bó ṣe ń ṣàbòsí dáadáa àwa lalábòsí ayé àtọ̀run kí ló dé náà nísìn wọn ní kó mú evidence jáde tó bá ṣe pé lóòótọ́ àti lódodo ni pé Lizzy Anjorin ló fún Muyideen ní 250,000 is it your own business? báwo náà ṣe máa ń sọ wọ́n ní tọ̀tún tòsì nílé ayé tí wọ́n lé ayé bá kọ wájú sí àdẹ̀ kò sì sẹ́lẹ̀ omi ibi tó gbà kọjú sí wọn ni wọ́n fi ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel ibi tó bá kọjú sẹ́lẹ̀ omi náà ni ó fi sọ̀rọ̀ náà let everybody live their life the way they choose to live it wọn gbowó lọ́wọ́ ẹ̀wọ̀n ní kò mówó wá why tó ṣe ń lo Panadol lórí ẹ̀dẹ̀kẹ́lẹ́dẹ̀k honestly speaking at this junction Pastor Àgbàlá Gabriel gan ní láti wà very careful of those speakers that are talking for him those speakers tí wọ́n ń jáde tí wọ́n ń sọ̀rọ̀ fún Pastor Àgbàlá Gabriel he needs to be very very careful of them because some of them they are not doing it with a pure heart some of them are doing it látọ̀rí pé káwọn náà lè kó èrò jọ láti pàṣẹ Pastor Àgbàlá Gabriel ni kò sí nǹkan mi kí ni problem wa ná kí ni problem àwa kan tá a máa ń claim wípé a nífẹ̀ẹ́ ẹni tó yí pé àrírí o àbá gbélé o àbá jẹun àbá sùn o àwa claim pa a nífẹ̀ẹ́ ju àwọn tán bá gbé lọ kí ni wàhálà wa ẹlòmíì ní problem gan nínú ayé ẹlòmíì ní problem o ẹ jẹ́ ká wo opinion èèyàn kan sí méjì ká tó máa lọ Ọlájídé Salaudeen ó ní if Yaya can't show you evidence sue him to court please ma àbí náà tí o bá ti lè mú evidence jáde kó dẹ̀ wá lọ jẹ́jẹ́ yẹn ní court. Fatima Bint Jimoh ní social media evil money is what Yaya is feeding himself and his family with. This is why he doesn't want Àgbàlá Gabriel and Muyideen case to finish. May God guide him to allow means of feeding and survival before death. àbí náà kò tí ẹ̀ sẹ́nìbọ̀dì tó ní kó má jẹ owó lórí social media but jẹ́ owó social media in a good way má jẹ́ níjẹ́ wípé o fẹ́ gbẹ́lòmíì ṣubú because ẹlòmíì from ọ̀rọ̀ sísọ á dẹ̀ dá ogun tí ò ní tán níran á dẹ̀ dá sínú ìgbésí ayé rẹ̀ kí ni problem tó ní gangan. ìwé ẹ̀yin èèyàn ẹ máa bá mi jẹ́ opinion yín lórí mátà ìsí kọ́mẹ̀ntì and gbogbo bó bá dẹ̀ ṣe ń lọ ẹ jẹ́rìí wípé lórí ìkànnì màá kúkú tún gbé wá fún yín lódìdí ni mi ní gbé wá láàbọ̀ ẹ má wàá gbàgbé láti máa bá mi follow DigiNaija online lórí Facebook link tó wà lábẹ́ fídíò yìí àgbẹ̀yìn débẹ̀ o from there ẹ tún máa gbádùn wa lọ́lọ́kan òjọ̀kan títí dìgbà míì ire o.